yorion. Ọba sẹ̀rẹ̀ yá o. Ẹ̀wọ̀n kéré ni mẹ́ná ni bàbá rí èmẹ̀. Ọba sẹ̀rẹ̀ yá o. Ọba sẹ̀rẹ̀ yá o owó dùn o. Ọba sẹ̀rẹ̀ yá o. Ẹ̀wọ̀n kéré ni mẹ́ná ni bàbá rí èmẹ̀. Ọba sẹ̀rẹ̀ yá o. Ọba sẹ̀rẹ̀ yá o. Kéré ni mẹ́ná ni bàbá rí èmẹ̀. Ọba sẹ̀rẹ̀ yá o. Ọba sẹ̀rẹ̀ yá o. Ọba sẹ̀rẹ̀ yá o. Kéré ni mẹ́ná ni bàbá rí èmẹ̀. Ọba sẹ̀rẹ̀ yá o. Ẹ̀gbọ́n kọ́nà bá wọ́wọ́ yìí ọ̀yọ́ mẹ́gbẹ̀ẹ́ mẹ́gbẹ̀ẹ́ yìí. Ọba sẹ̀rẹ̀ yá o owó dùn ọ̀mù. Ọba sẹ̀rẹ̀ yá o. Kéré ni mẹ́ná ni bàbá rí èmẹ̀. Ọba sẹ̀rẹ̀ yá o. Ọba sẹ̀rẹ̀ yá o àyìnà yóò ní o. Ọba sẹ̀rẹ̀ yá o. Kéré ni mẹ́ná ni bàbá rí èmẹ̀. Ọba sẹ̀rẹ̀ yá o. Sayomore no vive, Osanu dasine.
sọ́wé ni màá wéwè ní Jésù. Yóò nà. Ọ̀sẹ̀ yá o. Ọ̀sẹ̀ o. Ẹ̀wọ̀n ni náà ni bàbá rí èmẹ̀. Ọ̀sẹ̀ yá o. Ọ̀sẹ̀ yá o owó dùn àná. Ọ̀sẹ̀ yá o. Ọ̀sẹ̀ o. Ẹ̀wọ̀n ni náà ni bàbá rí èmẹ̀. Ọ̀sẹ̀ yá o. Ẹ̀wọ̀n sẹ́kì o. Ẹ̀wọ̀n náà nàrà lò. Ẹ̀wọ̀n sẹ́kì o. Ẹ̀wọ̀n iná o. Ẹ̀wọ̀n yẹn nà sẹ́tì o. Ẹ̀wọ̀n náà nàrà lò. Ẹ̀wọ̀n líle nà sẹ́rí o. Ẹ̀wọ̀n sẹ́kì o. Àlàgbà òkòtò ìyàgbẹ́ yìí. Ẹ̀wọ̀n náà nàrà lò. Àrẹ mi jọ èrí bí ẹ̀dùn. Ẹ̀wọ̀n sẹ́kì o. Ẹ̀dùnú sọnù ẹ̀ ló pẹ́ wò. Ẹ̀wọ̀n náà nàrà lò. Ẹ̀dùnú rẹ̀ yìí ẹ̀ ló pẹ́ wò. Ẹ̀wọ̀n sẹ́kì o. Kò sànú dásì inú ẹ̀jẹ̀ máa wù Ẹ̀wọ̀n ú. náà nàrà lò. Èèmọ̀ ní mo rò rìn nà máa Ẹ̀wọ̀n yá. sẹ́kì o. Lẹ́ọ̀ bàbá nú ẹ̀jẹ̀ máa wù yáyà. Ẹ̀wọ̀n náà nàrà lò. Ìwẹ̀ wọn ló kéde Ẹ̀wọ̀n sẹ́ẹ̀tì. sẹ́kì o. Ẹ̀wọ̀n náà ẹ̀yìn máa rà lò. Ẹ̀wọ̀n náà nàrà lò. Òtún ní máa lu ẹnu ẹ̀rìn náà. Ẹ̀wọ̀n sẹ́kì o. Òkè tó bá ní ní dúlà yóò wá o.
Abeli nigo, nega yuseru saya me o era. Joseph lera, vamos a comer baba. Osira. Iye me la mura o, e mura ye veri puru na ye muje. Iye me nuga. Ula we nu to meje, e puru na ye muje. Mama yeye agwa ọmọ yeye la your body dey see iye me la wu o ewu ye le ri kunu ga ewu ye iye me nu la wu ula we nu to meje ri kunu ga ewu Owo ya kian yoko aga kwali yeme no ya re ruso ije enu ga Boge bawo ya we bia aga kwali yeme no ya re ruso ije enu ga Owo ya kian yoko aga kwali rame no ya re ruso ije enu ga Boge bawo ya we bia aga kwali rame no ya re ruso ije enu ga
Waguzozo rute mono biala eno. Waguzozo rute mono biala eno. Awana pano tiga daru ora. Awana pano tiga rowe ora. Erio yanera udaga ligo oye.
ni na rọrọrọ mi bàbá lè nu mi bàbá kí o yàn náà mi bàbá lè nu mi rà mi bàbá lè nu kí o yàn náà mi. Baba Isaac is so. Who doesn't know that Baba Isaac is so? Look at your name, it's a so for me, Papa. Look at your name, and it's a so for me, Monanga, you boss, Monanga, you boss, who said me? Monanga, you boss, Monanga, you boss, who said me?
wo le le yan. No kwa. Me wo yeye. Ai tell me say ele wa. Say na wa me ra me. Osaligo me. Say na wa me wo ye. Osaligo me. O pe me wo wo ni ni ni. Osaligo me. Baba kumega me yo. Osaligo me. Oro pa se wa mo na ye na. E me wo na. Ai me gwa te no se. E ka de yi pe o. Iye do gbe ke la ja ba mi wo me no. Iwo no. E ka de yi gbe no. Iye do gbe ke yan ba mu ma ma no. Iwo no. Ami na ya ku ko mo no. Oyi Yesu so mi an iwo me wo. Iwo no. Oh. Iwo se na ra me. Awo abule. Agari okwo iwo no. Agabi omo mi wo wa no iwo me wo. Iwo no. Oh, ekede ife ni. Eti mo ni buyan soso ki aba mi wo wa no. Iwo no. Ale ti mo ni fun. Eyan le gbedu bia, eyan soso ki an e ba mi wo no. No kwa. Eyan soso ki an na. Ale yan ni no maye, eyan fi awa mi buyan. Bo sara lo bi adon lasan, eyan lo di na gbega. Ale yan wo de wo, eyan ni se ni ase. Egba ni ayeye. Oh, igo me o. Igo me o. Igo me Ade o o. igo me. Oh, igo me. Igo me muru me o. Igo me. Ade o igo me. Ebet no vera. Ai me go wa gbon ye na. Ogba. Ẹ̀mí lọ́gbà yeye. Oh, igo me. Igo me re gade. Igo me o. Igo me. Adamu na o. Igo me. Ya ya ga me o. Wa ki ma ki o me o. Igo me. Bawo ma wa gbon no ni ya. Igo me o. Igo me o. Igo me. Awe ya wo wa o. Ma so so kan ya. Abolu ma bo ya. Ya wa lo ma bere. O sa ri ti do la son e. Awo de wo. Ire ya so wegi. Yo ya ke ran ri awon bobo. Baba mo so we. Ya ga ki ya pokwa. Ya ni mu no popo wa. Oro obira, oro ma buye. Ma ni mo baba. Oh, igo me. Igo me tiye, igo me Ade tiye. o igo me. Eti mo ni bu we mu na. Ama mi go ya ki wo shop. Ewi wo se mi na wa me ra me. Osaligo me. O se mi na wa me wo ye mi. Osaligo me. O pe me wo me ri ni an. Osaligo me. Baba kumega me yo. Osaligo me. Igo se mi na wa me ra me o. Osaligo me. O se mi na wa me wo ye mi. Osaligo me. O pe me wo me ri ni an. Osaligo me. Baba kumega me yo. Osaligo me. Osaligo me kume. Osaligo me kume. Ọba la yi wo we me ra me. Osaligo me kume. Iwo we me o ni mere ya ga so we bi e.
Osayigo mekume. Amewo wa kunye. Osayigo mekume. Ogbe amewo wa tẹ̀rìn nù sọ. Osayigo mekume. Ògbó amewo wa tẹ̀rìn nù sẹ́niyàn. Osayigo mekume. Osayigo mekume. Osayigo mekume. Osayigo mekume. Osayigo mekume. Ulayi wo wẹ̀rọ. Osayigo mekume. Ògbé amewo wẹ̀rẹ̀ fi mọ́ gbọ́. Osayigo mekume. Ògbó amewo wẹ̀rẹ̀ yẹnìyàn. Osayigo mekume. Báwo wòrọ̀ hàn. Osayigo mekume. Àwọn ẹ̀rọ ń dá sí ẹ̀rọ náà kéwì náà gbọ̀n. Osayigo mekume. Ìgbàgbọ́ wéke bàbá ọmọ mẹ́rin wọlé lẹ́. Osayigo mekume. Ìgbàgbọ́ wọn rábọ̀ ọmọ mẹ́rin wọlé lẹ́ o. Osayigo mekume. Ìgbàgbọ́ ògbó ọmọ mẹ́rin wọlé lẹ́ o. Osayigo mekume. Báwo wòrọ̀ hàn. Osayigo mekume. Ń dá sí ẹ̀rọ bò ẹ̀ o. Osayigo mekume. Bàbá ẹrù mú hàn. Osayigo mekume. Báwo wòrọ̀ hàn. Osayigo mekume. Osayigo mekume. Also known as Onugbodo of Ebua community. Baba, ẹnu yé wewu nítorí baba. Èmú ya fẹ́fẹ́fẹ́, àwọn ẹnu yé wẹ̀rẹ̀ baba. Ìyàn so, ètò bónú ya pa baba. Wà ó mọ́ mi orí kìnnìkì, mọ́ mi wà baba. Aláyẹ̀rẹ̀ o, èrè o. Aláyẹ̀rẹ̀, èrè tó dáwọ́ mi wá. Aláyẹ̀rẹ̀ o, bàbá o. Aláyẹ̀rẹ̀, Ọ̀rọ̀ ṣe èrè tó dáwọ́ mi wá. Ọ̀rọ̀ ṣe nira. Èmọ̀ wúdà yìí ní à ní àtàkùn ìwé bàbá. Yọ̀wọ́ náà ló lé wọ́n yìí wọ́rẹ̀. Àná yìí. Ernest Agarese, medical doctor in Susala. Oya in Friday, Agarese. Abagbe na gi mi de o, ira mi. Ewa na weye, Mr. Martins Agarese, aka Lofelo, Tokyo, Japan. International businessman, global business tycoon. Martins you know where Papa we was so. Martins you know where Papa we was so. Martins you know where Papa we was so. We go bonu ya pa o.
mi o. Owó náà wé yọ ẹ bàbá. Àwọn dẹ́nà. Àwọn olùgbé mi ẹ̀wẹ̀ bàbá. Ìwọ náà wéyé Miss Evans Aradese Ogun wọn ṣe the Dangote of Okada Junction is a smart taco. Èmọ̀ fi ẹ̀ o Evans yẹn ló nà ọmọ ọwọ́ so ìkànnì. Owó ìwádìí náà bàbá ọwọ́ máa kọ́ ẹ̀yà rèé mọ́ ìgbà bàbá ọwọ́ wa ó pè àná ní òkú náà ọ̀sẹ̀ bọ̀rọ̀ fún ìyàgbé bàbá ọwọ́ inú ẹ̀ tó hàn kí sì yẹ mú kéde bàbá ọwọ́ ẹ̀ náà ta ní bàbá gbogbo ìgbà ìlú àkọ́kọ́ náà. Èmọ̀ yẹn wà bí ẹ o ìyẹn wà sí o. Ìwà náà wẹ̀yẹ ọ̀rọ̀ Buhari Aradese the great politician and businessman. Ọ̀gígé Aradese ẹ̀wẹ̀ lè bàbá o ọ̀gẹ́ náà yìí nìkẹ́ òwe rà ní ìbùsùn. Era o. Ere go zamo yuwa. Era. Ewa na wele lomo Sylvester Aradese Canada base this man. Ayere o Aradese wa wele ra. De kanu wure Aradese wa wele baba o. Okin ari o. Akiuge no de Aradese wewe le baba o oge na yi me ke wera ni Emo ya so baba ya so fonu ya pa Awe no ye mera amoye lowe baba awe ni Awe no efia obi an wa pa we ni baba Awo te pepe baba Great mother, Dr. Mommy Rose Aradese, Australia, please, is a woman. Eresi ẹ̀rọ ni yẹ o gẹ́lì yẹ o yẹ. Tó bọ́ kí a mẹ́fẹ́ yẹ, ẹ̀mí ẹ̀rọ yóò sọ̀kọ́ pánà, èrò náà wà gbọ̀n, àtọ́sí ìwẹ̀sí. Alas. Baba, owó bọ́nà sí ẹ̀rẹ̀ baba, owó yàrá owó ayé baba, mẹ́rùbá, owó inú ẹ̀ mú gbé baba, owó mi yà ń rìn lòdì ẹ̀, oṣù pọ́pá náà, àárín mi wẹ́ baba, náà wúlò káàdùn lọ́nà yìí wẹ́rẹ́ mi baba, ẹ̀rẹ̀ sí kíra. Mẹ́nà wẹ̀ lórí wọn àyàwó wẹ́ baba, mẹ́nà òsàyọmọ́rẹ́, ẹ̀ńtẹ́gbẹ́, ètègbè, lìbíàbọ̀. Ayé Aradese ẹ̀wẹ̀ lè bàbá o ọ̀gẹ́ náà yìí mẹ́bẹ́ o ẹ̀rọ ni. Iná ilé wọn yẹ rè lẹ́pà ẹ̀bú àṣà. Bàbá iná yìí mẹ́bẹ́ o. Òwò wé pété òwò náà lè wọn yẹ wẹ́rẹ̀ bàbá. Bàbá wẹ́rù yà pa ìfẹ́ yẹn yẹ fẹ́ bàbá. Ilé kí ìrònú òwò ẹ̀ bàbá yẹn yà wá so. Ìgbéléwò ìyá yà wọ́n so. Ìwúlówó ìyá yà wọ́n so. Ẹ̀gbọ́n àṣà ẹ̀rọ lè bàbá rẹ̀ apàrẹ̀ o. Ìyá rí àwẹ̀ òkè. Bàbá yẹn wú dẹ́yìn yìí. Bàbá kò yìí rẹ̀. Kádékádé Peter nù wẹ̀. Bàbá wúnú ẹ̀ tó bá mọ́ gbá yẹn. Àwọn ayọ̀ ẹ̀rọ òwúrọ̀ o. Àwọn náà wẹ̀ lè fọ́ yẹ̀ wẹ́rẹ̀. Owó lè pa náà yẹri yẹri lè pa abu ìdúgbòbe ọwọ́ ìlú yẹ wéwo. Aradese wẹ́rẹ́ lè bàbá olùmùwà rẹ̀ o. Aláyẹ̀ wẹ́rẹ́ o bàbá o.
Komono makoko mandoza wokena nike wira nisa. Ayore o baba o. Ayore. Èrè gbèsè olúwa. Ayore o baba o. Ìwé ẹ̀nà ọ̀rọ̀ lẹ́yà òkú ọmọ ẹ̀ kó ṣàwùwà yára. Kọ́sọ́ dọ̀sẹ̀ ní ẹni pé. Ìwé ẹ̀nà ọ̀rọ̀ lẹ́yà òkú ọmọ ẹ̀ kó ṣàwùwà yára. Mr. Don officially Italy. Baba. Ìmọ̀ ìnana ọmọdé hàn iye máa fẹ́ lọ sí iye bẹ́sì officially Italy àtọ̀yé. Lọ́sọ̀ dọ̀sẹ̀ ní ẹni pé. Ìwé ẹ̀nà ọ̀rọ̀ lẹ́yà òkú ọmọ ẹ̀ kó ṣàwùwà yára. Baba, is officially Italy. Baba. Oh, Sarati Tua, Farah today. Baba. Pastor Arzi is Italy. Man of faith. Ìwé ẹ̀nà ọ̀rọ̀ lẹ́yà òkú ọmọ ẹ̀ kó ṣàwùwà yára. Ìwà náà yé ó set ọmọdé sàn níyà ògidà àtọ bàbá. Àbára alúwẹ̀ nyàmnyàmẹ́ ọ̀dádé bàbá kì í. Mr. Victor Awosa, one of Verona. Rani Mose, any as a mogia. I was so over on the Azamoya. Yaro Waga, you're over there. You know, they go Yari, Amadi, away from London. Oyawa was saying, dọ̀sẹ̀ ní ẹni pé. Ìwé ẹ̀nà ọ̀rọ̀ lẹ́yà òkú ọmọ ẹ̀ kó ṣàwùwà yára. Ní ayé ọgbọ́n ayẹyẹ, wàá mú sùtọ́. Ìwárọ̀ yé attorney Nigeria Limited building materials. Àtọ̀ bàbá wa. Ọ̀rọ̀ wọn náà yí wọn láti fún ẹ̀kú wa yẹn náà rè.
Osakino Degbe, aka Pio of officially Italy. Baba, tell me what you know. We know you want to come to work. Say you can only too many people. We are people who allow. Kaza ni anegbe o. Ìwé ẹ̀nà wẹ̀wọ̀n náyà òkò wọ̀nyí, ó ṣàwùwà yára. Ìwárò yé, èrò wà ń wá, Mèsèdó aka Èkúwàlá one of Aspire. Wọ́n á tọ́ bàbá, ìwé ìdáwó náà lè wá ìwé rẹ̀, PPO of Officially Italy. Oliver Twins of Mosege, aka Oliver Twins. Baba, ìwé ìdáwó náà lè wá ìwé rẹ̀ o, PPO of Verona. Wọ́n sì bàbá. Ayọ̀dá ni Mose ẹni àzọmọ̀nyàn. Eru wàrà nira, ẹyẹ bá ń gbé dìlífà bàbá. Wọ́n yé dìlífà fún bàbá, ẹ̀dẹ̀lẹ̀ gbìyànjú fún bàbá. Ìkásá àgàsẹ̀ ní ẹni ègbé o. Ìwé ẹ̀nà wẹ̀wọ̀n náyà òkò wọ̀nyí, ó ṣàwùwà yára. Ọmọ Nọ́ọ̀bì, Canada base. Wọ́n sì yé. Ìmọ̀ nyàmì hàn, òsà ìtìlérà hàn. Ó yẹra àwọn ìmọ̀sí, wọ́n á mọ̀ sọ́tọ̀ bàbá. Bàbá lórí ìyàwó ẹsẹ̀ mi kí n bàbá. Ìgbà òye mẹ́ bàbá. Òsà ìtìlérà ní ra àwọn ìmọ̀sí. Kípíò, bẹ̀ṣẹ̀ lọ́nà, ìsàlì, wọ́n sì bàbá. Ìwà náà yé sàfẹ́ kìíye aka Sùfà. Àwọn ẹsẹ̀ lè gbìyànjú o. Ìyàtọ̀ ẹ̀rọ nìyẹn hàn. Ìsọ̀kan ẹ̀rọ nìyẹn hàn ìmọ̀sí. Osaza ọ̀kárẹ̀lẹ̀ ọ̀kúwà ọ̀wẹ́ sí o. Wọ́n lè yàbọ̀ vice lọ́kọ́rí àwọn òtútọ́. Emmanuel náà the mike gbígbé ọ̀kárẹ̀lẹ̀ ọ̀tútọ́ bá ti wà. Wọ́n sí ọ̀run ọ̀wẹ́lẹ̀ wọn àti fúnra rẹ̀ fún ẹ̀jẹ̀ chief Okaro of Siloko one ọ̀wẹ́ náà ní gbé adìyẹ yẹn náà. Wọ́n yẹ kí wọ́n pa ní kí wọ́n rí ẹgbọ́n àánú pẹ̀ wò. Ìyá rẹ̀ pọ̀ wẹ̀kú náà. Ọ̀wẹ́ sí wáyé màmá irọ́. Ọ̀dàbúlẹ̀rà ọ̀kadìrì ọ̀fẹ́ bùà. Ike fẹsẹ̀ sinọ́gà ayọ̀ ọ̀wẹ́ sí o. Èwú ìsìn hàn òbí àgàrẹ́ sí. Òsà pọ́nwọ́n náà tẹ̀ ọ̀wẹ́ sí o. Àsìkò dàgbé ẹ̀sán ya kù wà ọ̀wẹ́ sí nìkúrẹ́. Ìkásọ́ dàbẹ̀ ní ẹ̀nà ègbé o. Ìwé ẹ̀nà wẹ̀wọ̀n náyà òkò wọ̀nyí, ó ṣàwùwà yára. Ìkásọ́ dàbẹ̀ ní ẹ̀nà ègbé. Ìwé ẹ̀nà wẹ̀wọ̀n náyà òkò wọ̀nyí, ó ṣàwùwà yára. Emmanuel náà àwọn wà mí ní mòsì chocolate náà gà ọ̀nà àwọn ọ̀rẹ́ náà máa ń lẹ́jọ́ náà o. Bàbá ìṣẹ́lẹ̀ o yára rere bàbá aládùúgbò